ẹ jọ̀ọ́ ẹ fún mọ̀mọ́ lómi o olúwa mi ẹ̀rọ pẹ̀sẹ̀ ní ti gbìn mọ̀mọ́ ẹ mómi o ikọ́ ìpọ́ ṣé bẹ́ẹ̀ tẹ̀ ń tewé gan-an mọ̀mọ́ ẹ jẹ́ àjẹ́ abára wa sòótọ́ ọ̀rọ̀ báyìí èèyàn tó ń tewé báwo ló tún ṣe máa ní kọ́ burúkú bẹ́ẹ̀ yẹn gbà tí sìgá ò jẹ́ ẹ máa sọ pé kò ní ìfẹ́ tí ara yín mọ́mọ́ ìfẹ́ tí ẹ nìyẹn ẹ wo bẹ́ẹ̀ ṣe ń wúkọ́ lórí ṣóò ẹ wo orúkọ burúkú tó ẹ sọ pé zikof ń wúkọ́ ọlọ́run zikof tiẹ̀ bébì ní lẹ́gbẹ̀ẹ́ kan mọ̀mọ́ bébì ní kọ́ zikof ẹ wo bẹ́ẹ̀ ṣe ń já ikọ́ burúkú kí ló dé gbogbo lọ́ọ̀sì ti bàjẹ́ ni kí ló ṣẹlẹ̀ ẹ wò mo ní solution kan tẹ́wọ́ èèyàn ò bá ṣiṣẹ́ ẹ lọ dá ẹ́ńjìnà ẹ̀ sí ẹ na inú sókè báyìí kẹ́ ẹ fàárọ̀ sí kẹ́ ẹ dá ẹ́ńjìnà ẹ̀ mú ọlọ́run mo mọ̀ pé gbàlagbà máa ń wúkọ́ bọ̀ yìí tí mọ̀mọ́ is crazy gbé sọ pé òun ra kiri kan òun ra sìgá tó máa ń ra €50 ló fi máa ń rà kò ní láti fọ́sẹ̀ kan mọ̀mọ́ this is the effect ẹ wo bí ara yín ṣe ṣì ẹ máa ní kó wà fẹ́ tí ẹ ti rún sínú ẹ ti bàjẹ́ sínú ó wà fẹ́ tí yín dáadáa ẹ ti bàjẹ́ sínú ẹ wo gbogbo ara yín bó ṣe ṣì tó ṣì tí ìdí yín gan pa bí òkú tó ti kú ṣe mọ òkú tó ti kú tó bá wá shift ẹ tó lie flat tó bá wá tọ̀nù ẹ ṣe mọ bí gbogbo ẹ̀yìn ṣe máa gan pa bí mọ̀mọ́ ṣe gan pa nìyẹn mọ̀mọ́ gan pa ní sẹ́ kí ló dé ẹ̀jẹ̀ fúnra yín ìsinmi ìgbà tẹ́ máa rojọ́ náà ẹgbẹ́ ẹlẹ́jọ́ náà ní èpè ẹ̀tẹ̀ ẹni tó rùnà mọ̀mọ́ èwo tún ní tèpè ha ọlọ́run èwo tún ní tèpè torí ọlọ́run adẹ̀ní Lizzy ń ṣe pé tẹ́ bá rí èpè burúkú tí mọ̀mọ́ ta ló bá ti yín jẹ́ náà tẹ́ bá rí èpè burúkú tó ń jáde lẹ́nu ìyá yìí ẹ̀rù ọlọ́run máa bà yín pé kí ló dé amúni ọlọ́pàá ẹ̀wọ̀ ń tèpè ìgbà tẹ́ ti lù sí ayé tẹ́lẹ̀ dẹ̀rẹ̀ kò ń ṣe pé tẹ́lẹ̀ o ẹ jẹ́ sọ nǹkan tó ń dùn fún yín torí pé ó ti mọ̀ pé social media sí wọn ọ̀rọ̀ ìyá òun mọ́ wọn ọ̀ràn mọ́ nǹkan tó ń dùn nìyẹn because tẹ́lẹ̀ àwọn ló ń control social media àwọn ló kọ́kọ́ dé nísìnyí tó ti rí pé social media anybody ni torí ẹ̀ ló ṣe ń mépè sẹ́nu wàá dẹ̀ máa ṣépè burúkú lágbàlagbà wàá máa ṣépè ọmọ wàá máa ṣépè ayé àtẹ̀jẹ́ pé wọ́n táyé tiẹ̀ ta sọ́sán àbódà fọ́mọ tiẹ̀ ṣé ò kí ń wo rẹ̀ ni ṣé ò tiẹ̀ kí ń lójú kó fi wo rẹ̀ ni mi ìmèyàn tẹ́ ń bá jà mi ìmèyàn tó ń bá yín jà tá a bá dẹ̀ máa wò ó lọ tá a bá máa wò ó ẹni yẹn ò ta sí mọ̀mọ́ wọn ò sọ̀rọ̀ mọ̀mọ́ ṣàfẹ́ stay relevant ni o mọ̀mọ́ fẹ́ stay relevant gbogbo rádaràdà tó ṣe yẹn she just want to stay relevant kì í ṣe pé wọ́n ta sí kì í ṣe pé wọ́n bá wí kì í ṣe pé wọ́n bá jà gbogbo èèyàn ti dá sí lára wọ́n ti kọ́ síbi tó wà hangu tó wà náà ti fi sílẹ̀ sí wọn bá jà wọn kí ló kọ́ wọn òun náà ló máa gánú kiri tó máa yọnu síbí tẹ bá dórí TikTok ẹ máa rí tó yọnu síbí mo ní ṣé màmá yìí ò ní ṣé gbogbo nǹkan lẹ gbọ́dọ̀ fẹnu sí ni ẹ wá níwọ̀n respect yín báwo náà ṣe máa respect yín ọ̀rọ̀ mẹ́gà àti ọmọ ṣé fún mi yẹn ni àbí kíní mọ̀mọ́ tún ti dé bẹ́ẹ̀ look at that gbogbo nǹkan ni mọ̀mọ́ máa yọnu sí ọ̀rọ̀ ojú abẹ́ àti kíní pẹ̀lú Akim mọ̀mọ́ náà tún wà ń bẹ́ẹ̀ ṣó fi ṣe yá yín ni ẹ ṣáà máa yọnu kiri she must still talk on everything she just want to be involved toró mọ̀ pé kò sẹ́nibọ̀dì tó ràn òun mọ́ nǹkan tó ń ka lára nìyẹn pé àwọn èèyàn yóò ràn òun mọ́ o wípé ẹ ṣàjẹ́ kí n máa sá kiri ọlọ́run má yẹ kó o sá kú ló wá ń bẹ pé tó mú kanra tó bẹ̀rẹ̀ sí ń fi kanra ṣépè kí ló ń ṣe ìyá yìí tó bá yá sọ pé Lizzy ń ṣépè ìyá gan ṣépè jù Lizzy lọ́nbi tó dé èdè fúnra yín nísìmí ta ló gbéṣẹ́ ràn yín tó pè yín ni ṣọ́ pè yín ṣọ́ fìwé pè yín èèyàn tẹ́ ẹ ló ń ṣépè fún síbà tó bá mú yín tó mú yín hánu tó bẹ̀rẹ̀ sí ń bojú yín jẹ́ wọ́n á sọ pé wọn ò ní respect àgbàlagbà mọ̀mọ́ àgbà àjàrà bùkà nìyí kẹ́ kó sí lọ kẹ́ lọ wá mi wọ́ sí
just because you want to stay relevant. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣe. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣe yàmàyàmà lórí social media space. Gbogbo orí burúkú tẹ́ ẹ ṣe for how many years ago? Ṣé kò tí yẹ kó tán sìn báyìí? Kàkà kò dé líle ló ń le sí. Ẹ tún ti mépè, ẹ ti mépè, ẹ ti mú èpè mọ́ra. Tí mo lè mọ́lẹ̀. Olùṣì wọ́nranwọ̀nran ni ẹ máa rí mọ̀mọ́ wọ́nranwọ̀nran káàkiri. Nǹkan tí ò kàn gan á tún lọ yọnu síbẹ̀. Mọ̀mọ́ báwo wá ní kéèsì yín pẹ̀lú Wọnúọlá? Ẹ rí para yín balẹ̀. Ẹ̀yin lẹ sọ fún yàn kan pé tó bá ti bí dá kó lọ Nàìjíríà. Mọ̀mọ́ kí ló ń stop ẹ̀yin? Tó bá bí ẹ̀yin náà dá. Tó bí ìpọ̀rípọ̀ bá yín dá. Ẹ̀yin ẹ lọ Nàìjíríà. Kí ló ń stop ẹ̀yin náà? Ó ní mo ṣe sọ pé ẹ má máa fi ilé búyàn mọ́, ẹ má máa fi kíní kan ṣẹlẹ̀ ẹlẹ́lẹ́ ni ẹ ń sùn ní àwọn èèyàn sùn torí kò yé mi. Èjì àìlè sùn nílé méjì lẹ́ẹ̀kan náà ni. Ẹ̀yin tẹ́ sọ pé ẹ̀rọ alẹ́ sí tọ́kì ẹ̀rọ alẹ́ sí kíní ṣèbí once in a while ẹ̀ ń lọ empty house kọ́ ni. Ṣé èèyàn lè gbé bí méjì lẹ́ẹ̀kan náà ni? Àbí kí n ṣe abẹ́ òrùlé ní everybody wà? Ìrádàrádá yìí ti pọ̀ jù. At what age? Tábà máa sọ̀rọ̀ sí wọn ní ẹ má ra gbàfin, ẹ respect àgbà. Àgbà yóò kì í ṣàgbà dáadáa, mi ò ní parọ́ tán yìí. Àgbà játijàti ni, àgbà òfò, àgbà ẹlẹ́sìn ni. Kí ló dé? Ẹ̀yin nìkan ni, ṣẹ́yìn nìkan ni. Àtúndébẹ̀ mọ̀mọ́ tún ti ń bá ta ni mọ̀mọ́ tún bá jà. Gbogbo social media ló sinmi o. Mọ̀mọ́ yóò ní sinmi. Akọ̀wọ́n sọ pé Lizzy ò ní sinmi. Mọ̀mọ́ ò ní sinmi. Gbogbo social media ló sinmi. Tọ́kọ̀ everybody balẹ̀ tó ní kálukú tí ẹ̀ ń wò tí ẹ̀. Mọ̀mọ́ á ṣàlọ́ rí yàn kan bá jà ni. Adẹ̀mọ̀ nǹkan tó ṣe yín ṣé kí kúkú bẹ́ fún yín mọ̀mọ́. Ṣé rí gbogbo nonsense tẹ́ ẹ̀ ṣe yẹn ẹ̀kan tọ́ra yín jẹ ni. Ẹ̀yin kọ́ lẹ jókòó ń bí báyìí àtàrà yín ni èèyàn tẹ́ lọ àtàkì àtàrà yín ló ti kọ́rú ìwà játijàti ìwúwa òfò gbogbo ìpè tẹ́ ẹ̀ ṣe é sìn ó ti late. Ó ti late. Ẹ̀yin gọ́gọ́ lẹ̀ ní integrity. Mọ̀mọ́ ẹ la etí inú yín torí etí inú lè jò ń lò ẹ la etí inú yín kẹ́ máa gbọ́ kẹ́ gbọ́ nǹkan tẹ̀mí sọ. Gbogbo ìjà rárá tẹ́ ń jà wọ́n rán yín iṣẹ́ wọ́n bẹ̀yìn iṣẹ́. Ìyàbọ̀ bẹ̀yìn. Ṣé Ìyàbọ̀ bẹ̀yìn? Ibi báyìí kọ́ la wà ní return of Rarin so ẹ̀ mọ adúrú nǹkan tẹ̀ sọ ni. Ẹni cheap labour ló lọ kó síbi iṣẹ́ o. Ẹni kò mọ̀ọ́re o. Ẹni ẹ mọ nǹkan tẹ̀lé ṣe tẹ̀lé jẹ́ kí fídíò yẹn tètè wọ 1 billion o. Wípé bò ẹ decide láti má ṣe. Ẹ wá réyàn ẹ rí adúrú bẹ́ẹ̀ ṣe fẹ́ fi ẹnu ba iṣẹ́ ọmọbìnrin yẹn jẹ́. Ẹ wá réyàn tó ń compare fíìmù Mide Martins àti fíìmù Ìyàbọ̀ wípé tìyàbọ̀ ò lọ kò ṣe kinní kan lórí YouTube. Ẹ wá bẹ̀rẹ̀ sí ẹ̀ ń jà lójú ara yín ni ẹ fẹ́ defend. Gbogbo ọ̀rọ̀ tẹ́yìn ti sọ látijọ́ nǹkan. Gbogbo ẹnu tẹ́ ẹ ti fi ba iṣẹ́ ọmọbìnrin yẹn jẹ́ nǹkan. Torí pé kò lẹ́ Lábìkẹ́ you couldn't get through to her. Gbogbo bẹ́ẹ̀ ṣe sọ pé cheap labour ló ń lò. Gbogbo bẹ́ẹ̀ ṣe gbógun ti ọmọ ọlọ́mọ tí ò ṣẹ̀yìn. Tẹ́ tún parọ́ mọ́ pé Ìyàbọ̀ ń gbógun ti Tóyìn. Kí ló wá ń dùn yín? Ṣebí nǹkan tẹ́ ẹ ṣe làwọn yẹn rí náà tó ń ṣe fún Ìyàbọ̀. Nǹkan tẹ́ kólẹ̀ irinṣẹ́ tẹ́ kólẹ̀ kọ́ làwọn yẹn ń lò ní. No be here we dey when you dey use mouth destroy Ìyàbọ̀'s name wey she no do you anything. Kì í ṣe bí làwà. Mọ̀mọ́ ẹ bọ́lẹ̀ ń bẹ́ẹ̀. Ẹ má máa ṣe báyìí. Alábòsí àníyìn. Àgbàyà alábòsí àníyìn. If you cannot get what you want, you will destroy the person's life. Nísìnyí o ti rí pé kò sí anybody you want Ìyàbọ̀. Ẹ máa wo tactics ni. Nǹkan tí wọ́n ṣe sí ó fẹ́ kí Ìyàbọ̀ wà lọ́dọ̀ òun ó fẹ́ kó padà wá kì í ṣe pé ó nífẹ̀ẹ́ Ìyàbọ̀. When she see opportunity she will throw her under the bus. Ó fẹ́ kí Ìyàbọ̀ padà wá kó lè sọ pé àmọ̀mọ́ gbèjà Ìyàbọ̀ ó gbèjà shit sórí tí àǹtí Ìyàbọ̀ bá gbàgbé àwọ̀ ò ní jẹ́ kó o gbàgbé mọ̀mọ́. Ìkà ni ẹ́ àwọ̀ ò ní ṣe kí ni à ní jẹ́ kó o gbàgbé. Ìkà ọ̀dájú abiyamọ ni ẹ́. Ọmọbìnrin yẹn ná thousands and thousands of money lórí owó ẹ̀ èèyàn tó pè ẹ́ wá sí wedding ọmọ ẹ̀ ó wá sọ pé ó mọ nǹkan tó máa ṣe tíṣẹ́ ni ẹ fi máa lọ déédéé ò ní ṣe
nísìnyí ó wá ń jà pé Bukky sọ báyìí Bukky sọ no ó ní wọ́n compare. Were you not comparing Toun and Jabo, saying that Jabo ń gbógun ti Toun ó fi ná wọn lábẹ́? You were lying. So irọ́ gbogbo nǹkan tẹ̀ sọ ń gbà yẹn àgbàlagbà tó ń parọ́. You were lying. You were angry. What do you expect that will happen if they will not compare Jabo and Mide Martins? Kí ló rò pé ó máa ṣẹlẹ̀? Kí ló rò pé ó máa ṣẹlẹ̀? It doesn't make any sense. It doesn't make any sense. Ìwọ ló máa gbolè kó wá jà, ìwọ ló máa polówó kókó wá mọ́. You know your actions are catching up to you. That is why Lofun ṣe rádaràdà tó ń ṣe yìí mọ̀mọ́. Your actions are catching up to you. Now you go to isolated. Kò sẹ́nibody tó rán ẹ, kò sẹ́nibody tó fẹ́ bẹ́ẹ̀ ṣe, kò sẹ́nibody tó wo side ẹ. You are now trying to retrace your step. Mọ̀mọ́, tẹ́ bá sọ pé eléyìí tẹ́ ti fi sílẹ̀ nǹkan. You are trying so hard to paint your image good. Lẹ́yìn ìgbà tẹ́ ti fi ẹnu. Mọ̀mọ́ mọ̀rọ̀ sọ ẹ kò dàgbà ní. Ní ọ̀rọ̀ tó dá lẹ́nu mọ̀rọ̀ sọ. Ẹ kò dàgbà játijàti ni. Tọ́mọ kékeré bá sọ pé ojú yín lòun fẹ́ wò tó máa fi grow, ayé ọmọ yẹn máa bàjẹ́ ni. Mọ̀ bẹ́ẹ̀ ṣe lè tú ayé èèyàn ṣe. To you, kẹ́ ti ṣe show, kẹ́ ti bà tèèyàn jẹ́, kẹ́ ti ṣe fracas, nǹkan ẹyọ kan tẹ́ mọ̀ ṣe nìyẹn mọ̀mọ́. Nǹkan ẹyọ kan tó gùdù nú ẹ̀ nìyẹn. Kó ṣe show, kó ṣe fracas, kó bà yé àwọn èèyàn jẹ́, kó parọ́ mọ́ eléyìí, kó ra àràbù fún yàn. Nísìnyí ó wá wọ́nà láti fojú yà bíi pé òun fight fún Jabo, orí ẹ̀ burú. Did you share the return of Arinzo? Film tí Jabo ṣe ń sìn gan, memory of you. Did you even share it? Ṣèbó ní YouTube page. Ṣó tiẹ̀ share. Ṣèbó ní Facebook. What will it cost you? Ó ní kó wá fún ẹ lówó, olóṣì. Ta ló wá fún ẹ lówó ń sìn? Ó rí bó ṣe ń nàgà mòṣòro kiri. Ó ní kó wá fún òun lówó. Who are you? Ta ló fún ẹ lówó ń sìn? Ta ló rún yẹn ń sìn? Ta ló rún ẹ ń sìn? Did you even share that woman? Kò tẹ̀ sọ pé okay, my little kò gbowó lọ́wọ́ ẹ. What will sharing cost you? You sat down there telling us that oh mọ nǹkan tí fíìmù yẹn máa fi wọ 1 billion, but you will not do it. Níyàn tí ó ṣe. Kì í sọ pé mo mọ reason, mo mọ ọ̀nà táyé èèyàn kan fi máa dà, but mi ní ṣe. Èèyàn yẹn ò ṣe mí o. Ìwọ ló wá jókòó tó ń ṣe pé tó ń kanra, ayé yín ò ní dáa tọmọtọmọ, mọ́ sáyé tiẹ̀ dáa tọmọtọmọ ni. Ṣó dáa fún wọ tọmọtọmọ, ṣàwọn ọmọ ẹ̀kọ́ láàrin yẹn ni. Tó ń gbà àwé kiri, palliative gbogbo tó bí kalẹ̀. Orí bó ṣe ń fi kanra tó ṣáà wá ibì kan tó ti bá mọ́mọ́ sórí bá ṣe gbé ẹ tẹ́lẹ̀ ó ti jábọ́ ó lè wọ́ kó o ṣe ju eléyìí tó o ṣe lọ yìí. Bá ṣe máa ń gbé ẹ gẹ̀gẹ̀ tẹ́lẹ̀ yẹn ó ti rí bọ́ ọmọ lẹ̀lẹ́ ọmọ ẹrọ̀fọ̀ ní ẹ́. Ó ṣáà wá, you are trying to retrace your. Ṣebí tẹ́lẹ̀ òun lágídí bíi pé ìwọ ló láyé ìwọ ló lọ́run ni. Is that not what you were doing? Òun lo agídí ni tẹ́lẹ̀ pé kò sí anybody, na you dey there. Lọ́jọ́ tèmi ń sìn báyìí gan. Ṣáde ò ti balẹ̀ ó ti rí pé ó ti wẹ̀yìn wò kò sí anybody lẹ́yìn ẹ̀. Nígbà tó o ti fi mí mọ̀ bíi pé wọ́n tún ń sàsí ìwọ náà ni. Tó fi lé gbogbo àwọn èèyàn tó ń wú ẹ lókè, tó ń pọ́n ẹ lé, tó ń gbé ẹ gẹ̀gẹ̀gẹ̀ ò mọ bó ṣe fẹnu bà tí wọ́n jẹ́ ni. Nísìnyí wọ́n try láti retrace itself bíi pé okay like Jabo from day one ni. You were using Jabo ni, you were using her name. You were pretending as if you like her. Tó bá nífẹ̀ẹ́ èèyàn ó ní máa gbàdúrà kí iṣẹ́ ẹnìyẹn bàjẹ́. In fact kó tiẹ̀ mọ̀ nǹkan kan gan kò yẹ kó sọ síta because this is somebody you love. Ìgbà tí ọmọ ẹ̀ ń gbà àwé ṣó gbé wá sórí social media tó wá sọ pé ọmọ ẹ̀ ó ń dókó kiri ni. Did you protected her? Kì
kì í ṣe ọ̀ǹtì tó bá bímọ láti wò díẹ̀ ló máa protect gbogbo ọmọ èèyàn nítorí ọjọ́ ọ̀la ni. Look at ọjọ́ alẹ́ ẹ̀ mọ̀mọ́. Ọjọ́ alẹ́ ẹ̀ tó yẹ kó jókòó kó máa fọkàn balẹ̀ ìpè kan ló ń ṣe kiri. Ta lè pẹ́ wá fẹ́ mú sí? Wo mọ̀mọ́ kó o ṣe jù bẹ́ẹ̀ lọ máa ṣáájú wa lọ. Gbàgbé ìwọ ló máa kọ́kọ́ lọ. Kó o ṣe jù bẹ́ẹ̀ lọ. Ìwọ ló máa kọ́kọ́ lọ. Téèyàn bá ti ń dàgbà ó yẹ kó kọ́pọlọ ẹ̀ kó máa ṣiṣẹ́ dáadáa ni. Bẹ́ẹ̀ ṣe ń dàgbà yẹn ó yẹ kó máa rí yín pé màmá yìí máa ti change. Kì í máa ṣe réyàn bẹ́ẹ̀ yẹn mọ́ káwọn èèyàn máa rí yín kó máa yọ̀ mọ́ yín. Káwọn tẹ̀ tó pẹ́ ti ṣe mistake sẹ́yìn. Kó máa yọ̀ mọ́ yín kó máa fún yín kan kó máa ṣe gbogbo ẹ̀ pé ó máa dúró nǹkan tó bá gbà ni. Wípé this woman she's a lovely woman. Wọ́n á gbàgbé gbogbo nǹkan tó ti ṣe in the past. Bó ó sì rò pé bó ṣe ń ṣe ní 2012 2013 náà sì ń ṣe ń wò yìí. Ọ̀dẹ̀. Ó rí pé boomerang. Ó wá ń ṣẹ̀wọ̀n àwọn náà àti máa ṣáìdì ìyàbọ̀. Kó sì lọ wọn pẹ́ wọn ránṣẹ́. Kó sì lọ wọn ò ní ìdí ẹ. Wọn ò ní ìdí ẹ. If you don't do it ṣe àwọn èèyàn tó máa ṣe wọn ṣe ni. The people that are going to do it, didn't they do it? You never see anything, no.